adùn bárìn má tòṣì bàbá àwa ọmọ kéékèèké bàbá àwa ọ̀dọ́ tí wọ́n fi gbogbo ìgbà tí wọ́n dúró ti ilẹ̀ Yorùbá ẹni tí mò ń dárúkọ àwọn ni bàbá wa tí wọ́n jẹ́ Cheif Imam gbogbo Yorùbá pátápátá ẹ mọ̀ pé ẹni tó bá ti jẹ́ Cheif Imam Yorùbá ní Ìlọrin òun ni Cheif Imam gbogbo Yorùbá pátápátá torí Ìlọrin ni ẹ̀sìn ti bẹ̀rẹ̀ ẹ bá wa pín ètò yìí káàkiri a wà níbí gẹ́gẹ́ bí iṣẹ́ tí àwọn ẹgbẹ́ ọmọ Yorùbá ẹ fún mi ní stíkà yẹn kan àwọn ẹgbẹ́ ńlá yẹn ẹgbẹ́ ìfìmọ̀ṣọ̀kan Yorùbá tó jẹ́ pé wọ́n mọ̀ sí Movement for the Liberation of the Yoruba Nation ti orílẹ̀-èdè France iṣẹ́ tí wọ́n fi rán wa òun ni a bá wá síbí tí wọ́n ṣe onígbọ̀wọ́ fún nínú ìrìnkèrindò wa ni a fi dé sí ìlú Ìlọrin lónìí àdẹ̀ nígbàrá wa ní àkókò a fẹ́ fi ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ wa ẹyọ kan tàbí kejì láti fi wá bàbá wa lẹ́nu wò lónìí bá àti ẹ̀ béèrè ọ̀rọ̀ àwa náà ti mọ̀ pé gbogbo ìgbà ni wọ́n dúró tì wá tí wọ́n wà pẹ̀lú wa tí wọ́n dẹ̀ ń rí i wípé bí a fẹ́ bí a kọ̀ Yorùbá a gbọ́dọ̀ gba òmìnira a gbọ́dọ̀ dádúró a gbọ́dọ̀ bọ́ lóko ẹrú ǹjẹ́ kí tó máa bá ọ̀rọ̀ lọ mo fẹ́ fi àwọn àlejò àwọn tá a jọ kọ́wọ́ rìn wá síbí mo fẹ́ fi wọ́n hàn wá ní ọ̀kọ̀ọ̀kan bàbá mi ẹ bá a dárúkọ yín. orúkọ tèmi ni Comrade Afọlábí Olúṣẹ́gun tí gbogbo yẹn mọ̀ sí General Container jẹ́ gómìnà Odùduwà People Congress ní ìpínlẹ̀ Ondo ẹ ṣé gan mọ́mí wa ẹ bá a dárúkọ yín o. orúkọ tèmi ni Comrade Abigail Ojo mo jẹ́ coordinator Ondo State fún Odùduwà Liberation Vanguard ẹ ṣeun mọ́mí ẹ dárúkọ yín. orúkọ mi ni Olúyẹmí Adédùn Comrade Adédùn mo bá wọn kọ́wọ́ rìn wá sí Ìlọrin. sí ìlú Ìlọrin ẹ ṣé gan Sunday Ayọ̀délé tí wọ́n darapọ̀ mọ́ wa láti ìlú Dubai akíyí pé ẹ káàbọ̀ sáàrin wa ẹ bá wa pín ètò yìí ẹ jẹ́ kó máa lọ kẹ́dẹ̀ máa jẹ́ kí kọ́mẹ̀ntì yín wà ń bẹ̀ kẹ́ máa ṣe kára ó lé kẹ́ máa ṣe sí bàbá wa bàbá wa náà ni ẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n ní ẹnu oníkan láti ń gbọ́ kọ̀ wá àwọn fúnra wọn máa sọ bí wọ́n ṣe jẹ́ èmi kọ́ náà ni mo tún máa sọ bàbá akíyín lẹ́ẹ̀kan sí bàbá. ẹ ṣeun mo kí gbogbo ọmọ Yorùbá ní Nàìjíríà àti ní France àti gbogbo àgbáyé lápapọ̀. ẹ ṣeun odù ni bàbá wa tí ẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ wọn yìí ṣe àìmọ̀ fún olóko ṣùgbọ́n fún àǹfààní àwọn tó ń rí yín tó jẹ́ pé ṣe náà kàn ń gbọ́ wípé Cheif Imam kan ti Ìlọrin o ti Yorùbá o tí wọ́n kàn ń gbọ́ tó jẹ́ pé wọn ò mọ̀ yín dáadáa ẹ bá wa dárúkọ yín àti ibi tí a wà lọ́wọ́lọ́wọ́ ẹ bá wa dárúkọ fún gbogbo wọn. a wà nílùú Ìlọrin lọ́wọ́ báyìí ní local government central nílọrin west so ibẹ̀ la wà lọ́wọ́ báyìí so ó kọ́ mi ní Sheikh Ibrahim Adua nígbà Cheif Imam Yorùbá of Ìlọrin Yorùbá land ní Nàìjíríà African Muslim leader. ẹ ṣeun ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí kí ẹ̀gbọ́n mi Ọláyọmí Kóìkí àwọn náà ti darapọ̀ mọ́ wa lórí ètò akíyìn pé ẹ káàbọ̀ gbogbo ẹ̀yin tí ẹ ti ń darapọ̀ ẹ bá wa pé ètò ẹ̀yin náà mọ̀ pé lẹ́ni tí a wà lọ́dọ̀ bàbá lẹ́ni àwọn yìí pamọ́ sábẹ́ ẹ̀ka kan wọn ò dẹ̀ fi gbà kan bò kan nínú bó bá ṣe rí ni wọ́n ṣe máa ń sọ ẹ bá wa pín ètò yìí torí information tó máa jáde lẹ́ni ó máa vital gan bàbá n tí a fẹ́ kọ́kọ́ béèrè lọ́wọ́ yín lọ́wọ́lọ́wọ́ yìí ni wípé kí ni ìhà tí ẹ̀ ń kọ sí bí ìṣọ̀kan ṣe máa wà láàárín gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá torí bí gbogbo bí a ṣe ń rìnrìn àjò yìí bọ̀ láti ìpínlẹ̀ kan sí ìkejì là ń rí gbogbo àwọn ibi tí ilẹ̀ Yorùbá wà tá a dẹ̀ rí gbogbo àwọn àjèjì tó wà ní gbogbo wọ́n ní ká sún fóònù wa súnmọ́ yín so à ń rí gbogbo bí àwọn èèyàn wa bọ́n ṣe ń gbéra tó ń rìn lọ́nà pàápàá jùlọ àwọn àjèjì ká tẹ̀ sọ pé àwọn ará òkè ọ̀hún so ó jẹ́ nǹkan tí ó dùn mọ́ wa nínú ṣùgbọ́n òun la ṣe ní kí a bi yín léni pé kí ni nǹkan tí ẹ̀ ń ṣe lórí bí Yorùbá ṣe máa bọ́ àti wípé kí ni ipa tí ẹ̀ ń kó bí ìṣọ̀kan bó ṣe máa wà láàrin àwọn àgbààgbà Yorùbá tí ìjà tí ò ní pín wa bàbá ẹ bá gbóhùn sókè. mo kí gbogbo ẹ̀yin tí ẹ ń jàjà fún òmìnira ilẹ̀ Yorùbá pàtàkì jùlọ ẹni tó kọ́kọ́ ń ṣe interview fún mi lónìí Omoluka inú mi dùn púpọ̀ pẹ̀lú iṣẹ́ takuntakun tẹ́ ẹ ṣe wá láti ìlú Ondo wá sí Kwara ẹ ti wá wọ Kwara yín sìn láti Ondo sí Kwara yín sìn ẹ mọye kìlómítà rẹ̀ tó jẹ́ so iṣẹ́ takuntakun náà lẹ̀ sí tẹ́ fi wá dé Ìlọrin lẹ́tún wá wà yìí ní capital gbé tó jẹ́ olúùlú a tún wá kí gbogbo àwọn ọmọ ìyá wa táwọn ní diaspora pàtàkì jùlọ ọmọ mi dáadáa kí òkì
inú mi dùn sí púpọ̀ torí pé iṣẹ́ tó ń ṣe ní diaspora ní London Ọlọ́run jẹ́ kó yọ lágbára Ọlọ́run ọba tí èéfì yẹn lẹ̀ kò ní fi ọ́ lẹ̀ torí pé tí gbogbo ẹ bá dùn tán ìwọ náà wà nínú àwọn tí àjọ máa kọ̀ǹtrólù torí pé irú yín báwọn gbogbo iná lẹ́ wálé wá sí Nàìjíríà pẹ̀tọ́ ibi tẹ́lẹ̀ déédéé o àti gba Odùduwà Republic o so ibi tẹ́ dìmú náà tí gbogbo àjọ máa wá sí papọ̀ tí ó mọ̀ fi dùn so àyè tó kí gbogbo àwọn ìyá wa tán tó tẹ̀lé Omoluka náà wá tọ́jà àwọn comrade wa àtàwọn obìnrin wa àtàwọn ọkùnrin wa akẹ́yìn náà àti general wa akẹ́yìn náà púpọ̀ o Ọlọ́run ní jẹ́ máa padà sí ibùlẹ̀ o ṣe rí tá a bá fẹ́ sọ̀rọ̀ nípa ìṣọ̀kan ilẹ̀ Yorùbá àwọn tó wà ní north wọn ò fẹ́ kí á ní ìṣọ̀kan torí pé n tí ó wà lọ́wọ́ wọn náà ni àṣírí tí a máa fi ń sà tí a máa fi ń pínyàn àwa dẹ̀ ti gbé lọrin àmọ́ bá ti máa ń sa àṣà sí tẹ pé ẹ̀gbọ́n ò ní gbọ́ ti táyé náà ò ní gbọ́ ti ẹ̀gbọ́n so àṣàsí ẹ̀ ni wọ́n ń bá kí ipe kí ọmọ Yorùbá máa jà ká má gbọ́ra wa yìí but lágbára Ọlọ́run àwọn náà kún fàdúrà náà ni a sì ṣe àwọn kẹtẹ ká ṣe tí ẹnu Yorùbá fi kọ a sì dúpẹ́ fọlọ́run lẹ́nu jóòní ẹnu Yorùbá ti kù so kò síbi bẹ́ẹ̀ ni Yorùbá sì tún wá kò tó torí pé kò síbi tá à ń lọ ni pé a rí àwọn kan tí wọ́n sì dúró pé Nàìjíríà làwọn fẹ́ dúró sí alẹ́ níbọ̀dì má dúró sí Nàìjíríà o ẹni bá fẹ́ dúró sí Nàìjíríà kò dúró sí Nàìjíríà so yóò máa ṣe president rẹ̀ ní Àbújá but àwa tá a bá wà láti Jẹ́bà ibi bíríjì wa àti Ìlọ́kọjá àtònìṣà ibi bíríjì wa gbogbo 10 states yẹn tó jẹ́ ti Odùduwà Republic àwọn máa ṣe Odùduwà Republic ti wá lọ torí pé àwọn ò bá wọn sí mọ́ Nàìjíríà ti kú so tí ń ṣe àwọn ò ní kankan tá a fẹ́ sí pẹ̀lú mọ́ so kò síjọ́ ojúmọ́ kan tí a rí dùnnú ní orílẹ̀-èdè Nàìjíríà bá ṣe ń pa sójà náà ń pa ọlọ́pàá náà ń pa navy náà pa kíní so gọ́vnà gan ò lè fọkàn balẹ̀ pé tóun bá ń lọ bì kan pé ọkàn wọn balẹ̀ tó gbà tá a bá wá ní security kí la fẹ́ dó lórí orílẹ̀-èdè o to be a citizen of Nigeria is not our voice èyí ò lè fọ́ọ̀sì ẹ̀ pé kí o jọmọ lu so therefore ìṣọ̀kan tá à ń bá lọ́hùn àwa tá a gbọ́ra wa yé nílẹ̀ Yorùbá àti wọ 80% báyìí àwọn olóṣèlú nìkan ló kù àwọn olóṣèlú tó kù yẹn a ní àwọn gọ́vnà 6 tẹ́ pé àwọn náà ń tẹ̀lé federal àtàwọn sénétọ̀ wọn tẹ́ bá wá ka gbogbo gọ́vnà tó wà nílẹ̀ Yorùbá àti sénétọ̀ tó wà nílẹ̀ Yorùbá àti rẹ́pù tó wà nílẹ̀ Yorùbá ẹ rí i pé gbogbo àwọn ìyẹn o wọn ò tó 20% torí sìn àwọn ìyẹn náà là ń lọ Àbújá àti ẹnì kan bọ̀dọ̀ ó fẹ́ lọ Àbújá ọ̀rọ̀ fẹ́ gbà Àbújá ọmọ gbà Àbújá bọ̀dọ̀ ibi táwọn fẹ́ dúró lé lérí òun náà ni pé bó o ní ilẹ̀ Yorùbá bó o láṣẹ nífọ̀kànbalẹ̀ tá a máa rìn lọ́sàn-án tá a máa rìn lóru tí ò ní sí pé bóyá ẹnìkan máa jí wa gbé tá a máa dá oko tí ò sí pé bòròró kan Fúlàní kan máa jẹ oko wa tá a máa gbádùn gbèsè ayé wa tí a kò security ọmọ kò sẹ́ni pé olè ọmọ dáná gbogbo oríṣiríṣi yẹn àfẹ́mọ́lẹ̀ Yorùbá gbogbo àwọn ọmọ tá ń ṣe yahoo tó ń lè ṣe yahoo mọ́ tá a lè dá iléeṣẹ́ tí ó tó àwọn ọmọ torí pé àwọn ọmọ tó parí ìwé yunifásitì tẹ wá lọ gbé àwọn èèyàn wá láti Kaduna pé kọ́ máa ṣe controller Lagos State tẹni kọ́ máa ṣe controller àwọn ọmọ tó wá kàwé òun ò ríṣẹ́ mọ́ àwọn tí ò wá kàwé tẹ́kí wọ́n bá ṣe ìgbésẹ̀ lọ́fíìsì so wọn primary 6 north ni wọ́n control ilẹ̀ Yorùbá so tápá bá ní Odùduwà Republic wa bá a ṣe ń sọ a sì ní torí kò sẹ́ni bọ́ọ̀dì tó lè change rẹ̀ pa àní ni a ní ẹ̀tọ́ wù wọ́n kọ́ lọ ṣègbó wọ́n bá wù wọ́n kọ́ lọ kò sí dọ́kàn mi torí pé mo ti sọ fọ́lọ́ ọba tó dá mi mo sì ti béèrè pé ṣé Odùduwà yóò bọ́ sí ọlọ́sísọ rẹ̀ mi pé Cheif Imam mo ní nam Odùduwà yóò bọ́ sí mo ní yóò bọ́ sí ó ní wa Ọlọ́run tó sọ pé òun ó fi wọn afọlọ́kànbalẹ̀ pé yóò bọ́ sí mo á ní ọba fẹ́ bọ́ sí o mi ò fẹ́ ká tàjẹ̀ sílẹ̀ Ọlọ́run ní kò ní sí tàjẹ̀ sílẹ̀ àwọn aláìdánu wa ni ó kú òfin wa àwọn ọ̀dàlẹ̀ ni ó kú láàrin wa àgbà Odùduwà Republic mi tí mo sọ fẹ́ fún yìí kò sí kankan tó kún bẹ́ẹ̀ pé ẹnu Yorùbá ti kù ẹnu àdúrà táwọn ọmọ ṣe kí gbogbo wa a máa fẹ́ràn ara wa ọ̀tún ọmọ fẹ́ràn ọ̀tún àbúrò ọmọ fẹ́ràn lágbára Ọlọ́run àsìníjà mọ́ sọ bó ṣe rí ẹnu Yorùbá ti kù báyìí. ẹ ṣeun bàbá mi gbogbo ẹ̀yin tí ẹ ń darapọ̀ mọ́ wa káàkiri àgbáyé a dúpẹ́ lọ́wọ́ yín a kí yín lọ́pọ̀lọpọ̀ Ọláyọmí Kóìkí wọ́n ní ká sọ fún yín bàbá pé àwọn kí yín o wọ́n ní kẹ́mi ọlá yín ó gùn wọ́n ní káàkiri àgbáyé ni wọ́n ti ń wò yín páwọn ti connect mọ́ prógrámù tiwọn a dúpẹ́ lọ́wọ́ wọn gbogbo ẹ̀yin tí ẹ dẹ̀ ń darapọ̀ ẹ máa fi kọ́mẹ̀ntì yín síbẹ̀ kẹ́ máa kí baba ní kára ó le kẹ́dẹ̀ máa bá wa tọ́ǹbù kẹ́ máa láìkí ẹ̀ kó máa lọ kẹ́dẹ̀ share bàbá ìbéèrè tí mo tún fẹ́ béèrè ni pé a ti gbọ́ lọ́tún a ti gbọ́ lósì gbogbo ọ̀nà tí wọ́n fi ń fìtínà yín nítorí ìhà tí ẹ kọ sí ìdáǹdè ilẹ̀ Yorùbá bí Yorùbá ṣe máa bọ́ lóko ẹrú gbogbo ìhà tí ẹ kọ sí àti gbọ́ lọ́tún lósì gbogbo bí wọ́n ṣe ń fìtínà yín irú ìgboyà tí ẹ ní
àti ìfẹ́ tí Ọlọ́run fi sí yín lọ́kàn sí àwọn ọmọ Yorùbá àtàwọn challenges tẹ́ ti kojú ẹ bá wa pín pẹ̀lú àwọn tó ń gbọ́ wa káàkiri àgbáyé káwọn náà lè mọ̀ pé kò sí aburú tí èèyàn bá jà fún ìran èèyàn wípé inú Ọlọ́run máa ń dùn sí. Bàbá ẹ bá wa ṣe àlàyé yẹn ní ṣókí fún gbogbo àwọn tó ń wò wá. ṣe rí àwa ti kó sínú wàhálà táwọn Fúlàní bá wa kó ti pẹ́. ààrẹ ni pé ní Nàìjíríà báyìí wọ́n yan Cheif Imam Fúlàní ní Ìlọrin bí wọ́n sì yan ti tàwọn Gàmbàrí tàwọn Haúsá wọ́n sì yan tàwọn Málì ọjọ́ mẹ́ta èyí ní Cheif Imam tàwọn Yorùbá. So nínú owó allocation tán san l'Àbújá àwọn yìí ni àwọn ìmáàmù yìí náà san sálárì fún. èmi ò gba sálárì dì sí o pé gọ́ọ̀mẹ̀ntì àwọn Fúlàní náà ló wà ní Kwara. So wọ́n ní kọ́ mọ̀ fún Cheif Imam tàwọn Yorùbá àwọn ìmáàmù yẹn wọ́n ra mọ́tò fún wọn wọ́n kọ́lé fún wọn wọ́n fún wọn ní maka lẹ́fìlíà. So kán yìí bá a lè sọ pé yìí sì ti nọ́ọ̀tì èmi ò sì lè ṣe ti nọ́ọ̀tì ní tèmi o èmi ò bìlífù pé kí n ṣe ti ìran mi kí n wá ta ìran mi torí pé mò ń wá owó torí pé ìjọba ọmọ san sálárì fún mi kí n wá gbé ọmọ Yorùbá ta kí n wá mọ sọ pé torí pé sálárì tó mọ san fún mi kí n máa lọ nọ́ọ̀tì kí n máa mọ ṣe mítìrì pé tó ẹ̀yin Haúsá o kí ni I can't do that. ẹ fọwọ́ mọ sálárì yín mo ti gbà láti nǹkan bíi ọtí lé ní 20 years nísìnyí tí wọ́n ti ń san sálárì fáwọn ìmáàmù Fúlàní tá ń gba sálárì no allocation tá sí gbogbo ẹ̀ fún ọ̀tọ̀ mi ò gbà mi ò sì dùn mí. ibi tí mo stand lélẹ́rìí ni pé Yorùbá náà là á gba Kwara a sì papọ̀ mọ́ ọmọ ìyá wa ní South West láti ọmọ jẹ́ Odùduwà Republic tẹ́bi dúró lélẹ́rìí nù. So wàhálà ẹ̀ náà ń fojú wá rí pé táwọn bá fi ibi pa wọ́n tí a bá jẹ wọ́n so báyọ̀ wọ́n sọ̀rẹ́ndà fún Sokoto èmi ò sì lè sọ̀rẹ́ndà fún Kano dípò tí sọ̀rẹ́ndà fún Sokoto. So yìí dúró lérí mi rí ẹ tó bá fẹ́ máa fún wọn lọ́kọ̀ ẹ máa fáwọn nọ́ọ̀tì lọ́kọ̀ ẹ máa fáwọn Haúsá lọ́kọ̀ ẹ máa fún ìmáàmù Fúlàní ẹ fún wọn lọ́kọ̀ ẹ máa fún wọn ní ìmáàmù tàwọn Haúsá Gàmbàrí ẹ fún lọ́kọ̀ ìmáàmù tàwọn Málì ẹ máa bọ̀ wọn lọ́kọ̀ ẹ máa fún wọn ní bọ̀t àwọn aná tèmi náà ò ní fèmí náà lẹ̀ so lágbára Ọlọ́run yóò sì dáa. So tí a wá fẹ́ fàyọ́mọ̀ ni pé ibi gangan ni ẹ̀kọ́tà tá à ń pè ní Ìlọrin tí fílà tá a bá dórí bí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá gidi àwọn nọ́ọ̀tì ó kà kún ilẹ̀ Haúsá a sì fẹ́ kí wọ́n kà wá kún ilẹ̀ Haúsá. ìdí rèé tí ọba tó bá wà ní Yorùbá nílọrin bí tó bá sọ̀rọ̀ tí wọ́n fi ń tì wọ́n mọ́lé. So àwọn ọlọ́pàá mú ọba Alápàdó ní Ìlọrin bí tó kò sí tọ́jú mú ọba Alápàdó pé ń lo adé bí mo ṣe lo adé yìí. So wọ́n ní ọba Alápàdó kọ́ mọ̀ pé rẹ̀ ní ọba mọ́ wọ́n wá ní kó sọ fún commissioner of police pé kí ló kọ́ mọ̀ pé rẹ̀ lọ́ba mọ́ báwo ọbẹ̀ yóò ṣe ẹ̀sìn. So wọ́n wá lu ète wọ́n ní àwọn kan ń jà lu ẹ̀ wọ́n ní wọ́n bá bàn lọ́wọ́ àwọn nígbà táwọn bá ń jà lu ẹ̀ tó bá bàbà sọ́ba lọ́wọ́ kò bọ̀ fáwọn tó ń jà. So gbogbo kíní yẹn náà mo fi ń rọ́pù àwọn tó bá jẹ́ ọba Yorùbá bẹ́ẹ̀ náà fi rọ́pù ọba Ṣàwó bẹ́ẹ̀ náà fi rọ́pù ọba Jẹ́bà tó fi ń ti gbogbo wọn mọ́lé. So wọ́n máa ń mú àwọn ọba yẹn wípé kọ́ máa dààmú wọn torí pé wọ́n mọ̀ pé àwọn ọba yẹn náà wà ní ìlú. Ọba tá a ní ní Ìlọrin bíi ìsè 48 tó jẹ́ ti Yorùbá tó jẹ́ Yorùbá a ní ọba 27 ní Àṣà a ní ọba 10 ní Mòrò a ní ọba 13 ní South Ìlọrin East a ní ọba 10 ní Ìlọrin South a ní Ìlọrin West náà bí a ní 5. So ń lọ bí 48 àwọn ọba tá a níbí. So ìjọba ò jẹ́ kí gbogbo àwọn ọba Yorùbá yọ exist. So wọ́n fìyà jẹ wọn o fún wọn ní sálárì bó ṣe fẹ́ ibi náà kankan náà ò fáwọn náà sódà kí ebi lè máa pa wọn kó lè sọ̀rẹ́ndà láwọn rò pé tá a bá ní kébi máa pa wá tá à ń fi ebi pa ebi ọ̀pá wá ẹ jẹ́ kébi ọ̀pá wá ebi tó bá pa wá ìran Yorùbá mọ̀ pé àwọn tán dúró nì torí tàn wọ́n kọ́lẹ̀ torí pé ìlú tá a wà yìí nísìnyí ó ní bó ṣe jẹ́ ó ní bá a ṣe tẹ̀ kì í ṣe pé báyà Fúlàní lọ tẹ ibi Yorùbá náà lọ tẹ ibi. So àwọn táwa tẹ bíi tí after kan bíi 100 years tá a ti wà níbi tá a ti ń ṣe ayé ń bí tí ẹnìkan wá dé lájòjì tó wá pa Àfọ̀njá tó wá di pé wọ́n wá fẹ́ sọ wá di ẹrú àwọn ò lè jẹ́rú o gbogbo bí ọba gbà náà ni ọgbà. So àìmọye challenges náà wọ́n fún mi pé Cheif Imam ní ẹ̀sọ́ lọ́dọ̀ commissioner police ẹ jẹ́ ká débẹ̀. So máa sọ commissioner police kí ló ṣẹlẹ̀ báyìí so yàtọ̀ bá fẹ́ jà kó yọjú síta mi ò bẹ̀rù anybody. So tá bá sì dọ́rọ̀ direct access ń bẹ ní Kwara nísìn gbogbo ni mo ti ní profile lọ́dọ̀ wọn kò sáré nǹkan tó lè rojọ́ mi pé kinní kan torí pé bí irú ọ̀rọ̀ Yorùbá mo dó lérí Yorùbá náà láti dó lérí so àti lè fi Yorùbá lẹ̀ tó ti báyìí sè mi ò bẹ̀rù anybody pé bóyá kinní kan tó ní kí wọ́n bá kan torí ìrìn aládé ni mí èso ńlá wà ní Ọlọ́run sì dákọ̀ adé ó fẹ́ràn aládé Tajudeen ni adé ẹ̀sìn ni kì í sì pé láwà ní lópè nínú Kùránì adé lọ́lọ́run sọ nínú Kùránì Tajudeen ni alimusawamatu adatu mulukul afirikiya adé ní tá a máa fi ń dá gbogbo balẹ̀ Áfíríkà mọ̀ kò sí láwà nínú Kùránì.
adétọ́lọ́run sọ̀rọ̀ pa ẹ̀ ní so ìran aládé dà wá ṣeun àti fọlọ́run so lágbára Ọlọ́run gbogbo ìyà tán fi ń jẹ wá a dúró fún ìyà yẹn kọ́ mọ̀ fìyà jẹ wá kọ́ mọ̀ fún wa ní sálárì kọ́ mọ̀ fún wa ní mọ́tò kọ́ mọ̀ fi sọ́fà ká fẹ́ sọ̀rẹ́ndà fún wa ní sọ̀rẹ́ndà fún north láíláí Ìlọrin Kwara state a padà sí àyè wa a padà sí southwest. ẹ ṣeun bàbá ẹ jẹ́ kí n fi àsìkò yìí kí bàbá mi Adékúnlé Adépọ̀jù láti orílẹ̀-èdè United States of America àwọn náà láti orílẹ̀-èdè Benin ni wọ́n ti wá wọ́n jà takuntakun bí ìran Yorùbá tó wà ní Benin Republic bó ṣe máa padà wá sílé. Mo kí yín o bàbá mi Adépọ̀jù bàbá náà ń kí yín níbi tí ẹ wà ń bẹ̀. Mo kí màmá wa Ayọ̀ Brown láti orílẹ̀-èdè Dublin àwọn náà wọ́n ṣiṣẹ́ takuntakun kó ba lè dáa. Bàbá ìbéèrè tí a wá fẹ́ béèrè lọ́wọ́lọ́wọ́ ni wípé a kàn fẹ́ kí ẹ mú ẹnu bà á ní ṣókí ni ìmọ̀ràn wo ni ẹ fẹ́ fún gbogbo àwọn ọmọ Yorùbá tó wà káàkiri àgbáyé pàápàá jùlọ àwọn tó wà ní ìlú òyìnbó tó wà nílùú ọba tí ọ̀rọ̀ yìí ń ká lára púpọ̀ pé bí a ṣe ń jẹ Yorùbá yìí ó ń bà wọ́n lọ́kàn jẹ́ ìmọ̀ràn wo lẹ fẹ́ fún wọn lásìkò yìí tí àwọn náà ṣe tán láti dìde. ṣe rí n tí mo kàn fẹ́ fún ọ ní mọ̀ràn ni pé ó ní mínà nurse ipe Ọlọ́run lé wọn Ọlọ́run bá pé tóun bá ní kẹ́ ẹ máa náwó kẹ́ ẹ máa ṣe sàárà kì í ṣe pé Ọlọ́run bá lóun jẹ́ tálíkà òun ṣe tálíkà o but láti lè máa ran àwọn èèyàn lọ́wọ́ ni tó bá rọ àwọn ọmọ Yorùbá tá a wà ní Nàìjíríà lọ́wọ́ tó bá ràn wá lọ́wọ́ so ìrọ̀rọ̀ bẹ́yìn tẹ wà ní diaspora ẹ lè wálé but tí bí yóò bá rọrùn ọ̀hún náà tẹ́yìn náà wà tẹ́ ń jẹ chicken tẹ́ ń jẹ gbogbo ẹ̀ inú yóò ní dùn pé ìyà ń jẹ ọmọ Yorùbá òun ló fà táwọn kan fi dìde pé ìyà tí ń jẹ ọmọ Yorùbá yìí o a gbọ́dọ̀ ran àwọn ọmọ Yorùbá tó wà ní Kwara lọ́wọ́ o làwọn kan fi gbé owó fún wa ipe ká lọ fún gbogbo àwọn ọmọ Yorùbá ní palliative ní Kwara ipe tí gọ́ọ̀mẹ̀ntì tí ò lè dọ́dọ̀ wọn torí pé wọ́n tún fi ibì kan wọ́n ní àwọn Fúlàní làwọn máa pín eléyìí fún so àwa sì sọ fún wa pé àwọn èyí ṣe ẹgbẹ́ Emirate àwa lọ sọ nínú rédíò wípé tako oúnjẹ tàwọn Fúlàní yẹn bá fẹ́ máa pín ní Kwara yìí o àwọn ò ní faramọ́ àwọn ò jẹ ẹ máa gbóúnjẹ yín lọ àdẹ̀kọ́ oúnjẹ yẹn àwọn kan náà lọ́wọ́ bọ́lá nílùú èbó ní London wọ́n wá sẹ́ndì owó pé ká fi oúnjẹ fún gbogbo àwọn ọmọ Yorùbá àdẹ̀gbé lọ jẹ́ bá àbọ̀ 500 àwọn opó tá a pín oúnjẹ yìí fún nínú ọdún yìí náà ni o so tí èèyàn bá ran àwọn ọmọ ìyá rẹ̀ lọ́wọ́ ìpè irú ọba jẹ́bà nísìn pálásì rẹ̀ wọ́n ti kàn án ìjọba òfin ní sálárì nísìn fún 14 years tó ti jẹ ọba aládé ọba jẹ́bà wọn ò fún sálárì dì sí kò sì gbà ó sì dúró ní báńdírì èmi náà gba sálárì nísìn more than 20 years o so tí ó sì ráyìí so irú ọba jẹ́bà ó ti parí pálásì rẹ̀ kẹ́nìkan wá òsòkò àákùn pálásì ni wọ́n rà kókó kó fi dùnnú ẹ rí i pé inú ẹni bẹ́ẹ̀ tó bá ṣe irú sàárà báwọn Ọlọ́run ó dùn náà nu. a lè dúró gbọ́ngbọ́n sí. ó dúró gbọ́ngbọ́n pé kí ọmọ jẹ Yorùbá so ìtẹ́ bá fi ń sakọ sí Yorùbá tí a bá ran ọmọ ìyá wa lọ́wọ́ ẹ̀yin náà inú yóò dùn ìpètò àwọn tó wà Nàìjíríà yìí o Omoluka o yóò tráfù lọ sí Ìlọrin o yóò lọ sí Ìbàdàn yóò lọ sí Èkó ẹ jẹ́ ká máa help rẹ̀ so that tí a bá ràn lọ́wọ́ fún gbogbo mobilization torí pé kò síjọba kan tí ó rí Omoluka tó ń fẹ́ ṣiṣẹ́ ìjọba tí ó gbéṣẹ́ fún o nígbà ṣiṣẹ́ ìjọba ò torí wọn pé kò ní fẹ́ ìjọba so téèyàn bá ran ọmọ ìyá rẹ̀ lọ́wọ́ pé ẹja ran àwọn yẹn wa lọ́wọ́ so ìrànlọ́wọ́ tá a bá ń ṣe fún wọn yẹn yóò jẹ́ kí iṣẹ́ wa ó lè máa lọ a sì máa dúró torí pé àwọn tá a rí àdó gbẹngbẹng so láti máa ran èèyàn lọ bí Quran sì sọ òfin Ọlọ́run bá ló sọ Ọlọ́run lóhùn èsì tálíkà bọ́ ẹ máa ran èèyàn ọmọ ìyá yín lọ́wọ́ mínà náà sì máa ń yẹ gúdù mọ́lá àlùfọ̀ kàrá ìwà lẹ́mọ̀sákìn ẹ má jẹ́ ká sahun sérí àwọn ọmọ ìyá yín tí ara bá ní ìrọ̀rùn ilẹ̀ Yorùbá òun náà ní ọ̀rọ̀ àwa tá a wà ní diaspora lọ́rùn ìpè àwa tá a wà lọ́rùn náà à ń gbádùn so àwọn tó wà nílé àwa náà ń gbádùn so ọlọ́wọ́ wọlá gbogbo ẹni tí ń ran Yorùbá lọ́wọ́ torí pé ọmọ mi kan bẹ Òrìṣàtọ́lá náà ni ọmọ mi dáadáa ni ní London so òun àti kíòkì wọn pọ̀ bẹ́ẹ̀ àti Tajudeen Adigun gbogbo wọn náà pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n ń ṣiṣẹ́ takuntakun wọn pọ̀ so ẹ ran àwọn ọmọ ìyá wa lọ́wọ́ ní Nàìjíríà nílẹ̀ Yorùbá Republic yìí tẹ bá ràn wọn lọ́wọ́ tíṣẹ́ ń lọ torí pé à ń lọ bí so nísìnyí ọ̀túnla ní Friday lé agbára Ọlọ́run gbogbo àwọn ọmọ Yorùbá tó wà ní northern Nigeria a fi ìpàdé sí Minna ní Niger State mo ní kó gbogbo wọn wá pàdé mi bẹ́ẹ̀ so tí bá lọ láti bí nísìnyí at least ọkọ̀ 4 yóò tẹ̀lé mi lọ àwa bí 25 là ń lọ
so aṣọ hòtẹ́ẹ̀lì aṣọ yóò máa lọ bí 300,000 400,000 tá tún ná tá tún fẹ́ lọ bá gbọ́ ọmọ Yorùbá sọ̀rọ̀ lókè òkun pé tó ẹ má kó dúkìá yín papọ̀ mọ́ sí sókè òkun púpọ̀ o torí pé àbámọ̀ tí nǹkan bá tẹ tó bá ṣe wá máa pẹ́ wà lọ tán sí òkè òkun gbẹ̀rẹ̀ la fẹ́ lọ bá àwọn ọmọ Yorùbá sọ̀rọ̀ gbogbo àwọn tẹ́ńbọ̀ ní Kaduna Jigawa Kano Abuja Jos mo ní kó wá pàdé mi níjọ́ Friday ní Minna láti bá gbogbo ọmọ Yorùbá sọ̀rọ̀ ẹ wo orú ìnáwó ohun tí mo fẹ́ lọ ọkọ̀ mẹ́rin ló tẹ̀lé mi so gbogbo kábàáhùn ta la fẹ́ mọ̀ sí gọ́ọ̀mẹ̀ntì tí ò fẹ́ràn wa láàárọ̀ sọ fún Buhari pé tó Yorùbá fẹ́ ṣe báyìí o ṣé ó ràn wá lọ́wọ́ kò tí ẹ̀ ní fẹ́ gbọ́ kò ní fẹ́ gbọ́ so kò ní fẹ́ so gbogbo tá a bá ń ran ara wa lọ́wọ́ ipe a fẹ́ ṣe báyìí a fẹ́ ṣe báyìí a fẹ́ ṣe báyìí so that ìrìn àjò wọn ò lè máa yá so yóò lè dèbò so gbogbo ẹ̀yin tẹ́ wá ràn wá lọ́wọ́ Ọlọ́run wọlá ibi tẹ́ ẹ wà yìí ibi tí agbára Ìlọrin wà náà nì tó dé sí Ọlọ́run wọlá bẹ̀ yọ ọ̀nà gbòyìn lọ Ọlọ́run wọlá bàbá wa tó ṣẹ̀ wálẹ̀ Odùduwà Ọlọ́run wọlá agbára Odùduwà náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ bẹ́ẹ̀ ń ti dàsúrà tẹ́ ẹ̀ ná náírà kan tẹ́ ẹ̀ ná náírà méjì tẹ́ ẹ̀ fi ran gbogbo ọmọ Yorùbá lọ́wọ́ ọ̀rọ̀ rẹ̀ náà lọ́wọ́ àṣẹ ó sì gùn fún yín ojú rẹ̀ la máa fi ń wowó gbogbo yín ají orí ọmọ fi wò yín wọn ò ní gbókùn yín wálé wá bá wa wọn ò ní gbókùn yín wálé wá bá wa gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ náwó fún wa tá a fi ń gbádùn tá a fi ń ṣe gbogbo nǹkan nílẹ̀ Yorùbá tí wọn lọ fi tv jíṣẹ ẹ̀yin náà mọ ojúṣe àṣírí yóò ní tú ẹ ní kú lógìkì ẹ jẹ́ kí n lo ti Yorùbá ojú rẹ̀ la máa fi ń wowó ojú rẹ̀ la máa fi ń wò yín láyé rẹ̀ ọ̀rọ̀ la máa fi ń lọ dán ọ̀rọ̀ gbẹ̀gbẹ̀ la máa fi ń lọ adìẹ ọ̀rọ̀ ògùn la máa fi ń lọ adìẹ ọ̀rọ̀ kíṣà la máa fi ń lọ àtàn ọ̀rọ̀ lálá wọn máa fi lọ yín ọ̀rọ̀ ọdún wọn máa fi lọ yín a ṣe ọdún Christmas àti New Year pẹ̀lú fọkànbalẹ̀ pẹ̀lú ìdùnnú a ní gbọ́mọ sí o lórúkọ bàbá lórúkọ ọmọ lórúkọ in Jesus name amen hallelujah ẹ ṣeun bàbá mi gbogbo ẹ̀yin tí ẹ ń sọ pé ní ìbéèrè ẹ fi ìbéèrè yín sí ibi comment a dẹ̀ ti fi nọ́mbà síbẹ̀ tẹ́ bá fẹ́ pè láàrin ìṣẹ́jú bíi 5 sí i tẹ́ bá ṣì lórí ọ̀fẹ́ àti pé a ti fi nọ́mbà síbẹ̀ ẹ pè wọlé Ọláyọmí Kóìkí ẹ lórí ọ̀fẹ́ àti pè sí nọ́mbà tí a pin ẹ lè pè sí nọ́mbà mi tẹ́ ní dání because òun la fi ń ṣe program lọ́wọ́ eléyìí tá pin yẹn ẹ pè sínú ẹ. Ọláyọmí Kóìkí àti ọmọ mi Òrìṣàtọ́lá àti gbogbo ọ̀tá wà nílùú Èbó ẹ jẹ́ ká ṣe eléyìí fún wọn gbogbo ẹni tó bá pè ní Kóìkí ní aburú ọba àṣẹ torí Kóìkí ìjẹun tí ọmọ tí ń dùn wá nínú Èbó ìsìn tó ń dùn wá nínú dáadáa gbogbo ẹni tó bá pè é láburú ọba fẹ́ kọ́lọ́kọ̀ ó mú un ni ọba fẹ́ kíkiní kò ṣe ni aburú ọba àṣẹ aburú ọba àṣẹ aburú ọba àṣẹ Èdùmàrè kọlùkọlù gbogbo ẹni tó bá kọlù yọ kọlù kọngílá àṣẹ kọlùkọlù gbogbo ẹni tó bá kọlù yọ kọ kọngílá àṣẹ Èdùmàrè igbó náà fi tó fi ń lọlé igbó náà fi ògì sákọ́ tó fi ń wá ṣùgbọ́n mi ayé lè kùtà yá fi lẹ̀ sí tó fi ń lọrun gbogbo ọ̀tá kí òkì lọ́kùnrin lóbìnrin ayé wọn fi sí wọn bọ̀ wọn lọ àṣẹ Èdùmàrè gbogbo ẹni tó bá ti pè é rí rẹ láburú ayé wọn fi ọ sí wọn bọ̀ wọn lọ àṣẹ ti gùn báyìí àṣẹ Èdùmàrè àṣẹ Èdùmàrè àṣẹ Èdùmàrè àṣẹ Èdùmàrè àṣẹ Èdùmàrè Jésù ṣe dìdí rẹ àṣẹ Èdùmàrè àṣẹ Èdùmàrè àmín mẹ́ta mẹ́ta àmín 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 ìsọ ọlọ́ọ̀ba yọmọ fi sọ kí òkì àmín àti ọmọ mi Òrìṣàtọ́lá yọmọ fi sọ gbogbo yìí ẹ ní kọlù yàn ẹ ní kọlù yín o ẹ ní lásìdẹ́ǹtì àbúrò yìí ba ilé burú yìí ba ilé ojú oorun àṣẹ Èdùmàrè ẹ ṣeun bàbá mi ká tó kásẹ̀ gbogbo ẹ̀ lẹ̀ àwọn ìfìmọ̀ṣọ̀kan Yorùbá yẹn ni Yorùbá movement for the liberation of the Yorùbá nation láti orílẹ̀-èdè France àwọn ni wọ́n ní kí a rìnrìn àjò ilé ní ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ wọn lọ́nà kan tàbí kejì. ẹ̀yin tẹ́ wà nílùú France ní ọ̀hún ó dùn mọ́ mi pé ẹ ti wà náà dáadáa ọ̀nà ìgbà ìgbésí ayé rọrùn tó ti wáyé fún so nílùú France ti ẹ wà. Hello? ẹ fẹ́ dá ṣètò àbí bẹ́ẹ̀ kọ́ ẹ gbóhùn sókè. ok. oúnjẹ láti ìlú Èkó. ok. bàbá tí ó ń ṣàdúrà lọ́wọ́ yìí. bẹ́ẹ̀ni. àwọn gbọ̀ngàn ni mo fẹ́ bá sọ̀rọ̀. wọ́n ń gbọ́. mo kí wọn gidi gan. àgbà onítọ́ lórílẹ̀ o. ẹ bá wa pa ti ìsàlẹ̀ yẹn tẹ́ fi ń gbọ́ wa nísàlẹ̀ ẹ pa yẹn ná. láti orílẹ̀-èdè France àwọn ni wọ́n ní kí a ìyàgbélé ní ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ wọn lọ́nà kan tàbí ẹ̀yin tẹ́ wà nínú France. ẹ kàn sí pọ́ọ̀sì yẹn ná ẹ padà tán létà ó yá máa sọ̀rọ̀. ẹ bá mi kí wọn kí wọn gidi gangan ọkùn iṣẹ́ takuntakun. ọ̀ ń gbọ́. ọlọ́wọ́ ọlọ́jọ́ ìní kò ní gbẹ̀mí wọn báyìí. àmín àṣẹ Èdùmàrè àṣẹ. gbogbo bọ́ kí n ṣe làánà rí àwọn fọ́lọ̀ wọn ọlọ́wọ́ á fún wọn ṣe. àṣẹ. nǹkan tí mo fẹ́ sọ nìyẹn. ẹ ṣé gan àmín àṣẹ àmín àṣẹ Èdùmàrè
màmá mi alhaja idayatu muraina fọlárìn gbogbo ìgbà lẹ máa ń wà pẹ̀lú wa mo kí yín mo dúpẹ́ lọ́wọ́ yín bàbá màmá mi ẹ ṣé gan kò ní bàjẹ́ fún yín ẹ lè pè direct ẹ dẹ̀ lè pè wá sí whatsapp ọláyọmí Kóìkí ti pè wá ó dà pé kọ́ yẹn ò ráyè wọlé jẹ́ kí n pè wọ́n padà. Kóìkí bàbá mi ọláyọmí Kóìkí mo kí yín o ẹgbẹ́ òsókè bàbá ń gbọ́ yín lọ́wọ́lọ́wọ́. mo kí yín o bàbá wa Chief Imam ọláyọmí Kóìkí ló ń sọ̀rọ̀. ṣé dáadáa ni. mo kí yín gan ni pé adúpẹ́ lọ́rọ̀ bàbá ẹ ṣé gan ni ẹ kú fẹ́ wa ẹ kú ìdúrótì ọmọ káàárọ̀ jíire mo kí gbogbo àwọn tí wọ́n rìnrìn àjò náà pé wọ́n bá yín lálàáfíà àwọn òyìnbá yìí inú wa ń dùn nítorí pé ọ̀rọ̀ tẹ́ sọ ní gbogbo bàtà bá ti pè yín wá lẹ́ ń fún wa láǹfààní pé kárí yín bá sọ̀rọ̀ ẹ̀mí á túbọ̀ gùn fún wa inú wa ń dùn ṣẹ́rí ẹ̀yin làwa ń wò ní ọkàn wa náà fi ń balẹ̀ bẹ́ẹ̀ ṣe sọ kò ní dìjà ní rọrùn bọ́lọ́run ti ṣe fi wọ̀nyí yẹn náà ló ti fi wọn oríṣiríṣi èèyàn bàdẹ̀ ṣe máa ń sọ ní gbogbo ìgbà pé ilẹ̀ káàárọ̀ òjìrè ilẹ̀ tó lọ́ràá ni tó lómi rẹpẹtẹ ṣẹ́rí gbogbo ihun tí wọ́n rò pé kò ní bọ́ sí ó máa bọ́ sí àwa ti mọ̀ yẹn ọlọ́run tó wá dúró tì yín nítorí pé àárín àwọn kìnìún lẹ́wà yẹn o àárín àwọn kìnìún òun gangan lẹ́wà bọ̀dọ̀ ọlọ́run tó ń dúró tì yín láti ìjọ tó ti ń dúró tì yín á túbọ̀ dúró tì yín náà gbogbo àwọn tó ń wètò náà 11 channels latin broadcast báyìí tí a connect mọ́ Omoluka nílọrin gbogbo wọn pátápátá wọn ní kí n máa kí yín àwa ń kí yín náà Omoluka ó ṣe takuntakun ẹ ṣé gan ni o bó ṣe jẹ́ nìyẹn. àdúpẹ́ o ọláyọmí Kóìkí ni wọ́n bá yín sọ̀rọ̀ tán yẹn. ṣe rí èmi tiẹ̀ fẹ́ wo pé ìjọ òní ọláyọmí Kóìkí ń sùn torí kò yé mi dojúmọ́ tí bá lọ lórí títì mẹ́sẹ̀gì tí bá wà lórí mẹ́sẹ̀gì tí wọ́n ń dùn torí pé bẹ́ẹ̀ bá ń ṣiṣẹ́ tó bá rẹ̀ ní kún un àbẹ́dẹ̀gbà sí iṣẹ́ tó ń ṣe yẹn sì ń wà lórí ìsì ń dùn mọ́ wa púpọ̀ kò sọ́mọ Yorùbá kankan tó jẹ́ yẹn rẹ o yàtọ̀ fáwọn eléré bú o tí ó nínú òdùn sí Kóìkí ẹni tí inú ọ̀rọ̀ bá dùn sí Kóìkí ọmọ rẹ̀ ò ní tó Kóìkí ọmọ rẹ̀ ò ní tó Kóìkí ẹni tí ó bá dùn ọ̀nà ọmọ rẹ̀ ò ní dé airport ìdókòó tí ó wọ plane lágbára Ọlọ́run torí pé iṣẹ́ tí ń ṣe fún wa nílùú òyìnbó ó jẹ́ kí wa dùn ó nímọ̀ èrì rẹ̀ pé ó sì mọ tí ń ṣe tó ti fẹ́ sìn inú mi dùn púpọ̀ àtọmọ mi ìtọ́lá náà àgbàgbé òun náà. A máa gba ìpè kan tàbí méjì sí lẹ́yìn náà a máa rándọ̀ ó yá ẹ gbóhùn sókè ẹ sì máa gbàdúrà bàbá. ní ṣe pé ẹ̀mí fẹ́ wá sí Mínà mo wá ní kí n confirm pé àdúgbò wo ní Mínà. mọ̀kàn tẹ́ máa ṣe a ní lè sọ síta ní gbangba tá a bá ti parí ètò ẹ padà pè wá nìkan bíi 30 minutes time so that a lè béèrè bẹ̀ ká lè sọ fún yín kì í ṣe ká máa gbé sórí afẹ́fẹ́ sọ ni. bóyá gbogbo ẹ di WhatsApp. ẹ ṣáà ti pẹ̀lú mi ní WhatsApp ẹ ṣe àdúpẹ́. ara ọmọ Yorùbá tó ń fẹ́ wá síbi ìpàdé yẹn tó ń gbọ́ ni. Bàbá ó yá ní kọ́mọ́ ṣókí ẹ bá wa ṣe àdúrà fáwọn ti France. àwọn ẹgbẹ́ wa ní France ìfìmọ̀ṣọ̀kan Yorùbá ní France tọ́ Ọlọ́run wọlá ìdùnnú tẹ́ dùn wá nú lónìí torí pé tí ọ̀rọ̀ báyọ̀ bá wáyé àwọn ilé mọ́tò mọ̀ ìyá tí ń jẹ Yorùbá ní Ìlọrin àti Kwara bọ̀ èyí náà wá gbéra ẹ sì dáadáa fún wa Ọlọ́run sì dáadáa fẹ́yìn náà ẹgbẹ́ yín ló sì ní parẹ́ torí pé ìmọ̀ rìnrìn àjò mò ń sọ tẹ́ ẹ bá fẹ́ travel lásán hòtẹ́ẹ̀lì tó bá kéré jù náà ní 25,000 20,000 ló kéré tó ìjọba kò sì ní ràn yẹn lọ́wọ́ bọ̀bọ̀ yẹn bá rọmọ ìyá tí ń ràn yẹn lọ́wọ́ pé ẹ ṣe báyìí kí ṣé ó lè yá ẹ rí i pé Ọlọ́run náà ràn òun náà lọ́wọ́ Ọlọ́run bá ti sọ pé ó ní kò fa ẹni tó bá kéré sí ọ lẹ́yìn sókè ìwọ náà máa ga ni so ẹ̀yin lé gbogbo ẹ̀ tẹ́ wá France tẹ́ ràn wá Ọlọ́run rẹ̀ yìí náà lọ́wọ́ ẹ̀yin tẹ́ jẹ́ kí ètò yìí ó ṣe tó fi wá ṣe ń ta fífún wa nílọrin ó tún fi mọ ìyà tí ń jẹ ọmọ Yorùbá Ọlọ́run rẹ̀ yìí náà lọ́wọ́ ẹ jẹ́ kí n ti lo ti Yorùbá fún yín náà so tẹ́sí kún fi lè mọ̀ pé ìran Yorùbá a ní àṣà tó dáa bí lábá wọn sọ pé utuba náà ni Yorùbá náà ní utuba ti Yorùbá so tẹ́sí báyìí sí Ọlọ́run gbàdúrà tí yín náà báyìí Ọlọ́run gbàdúrà tí yín Ọlọ́run gbàdúrà tí yín.
ẹ ní náà kàtàkà tó rí mi àṣírí yóò sì ní tú àṣírí yóò ní tú ẹ ní náà kàtàkà tó rí mi ọlá agbára Ọlọ́run tí mo pè sínú tí etí méjì ọ̀gbọ̀rọ̀ máa gbọ́ ni fi pè sínú báwọn gbogbo ẹ tẹ wà ní France tẹ jẹ́ kí ètò yóò ṣe é ṣe lónìí ẹ ní máa padà síbú gbogbo ẹ̀yin wa ẹ ní máa padà síbú kí òkì Ọlọ́run máa fi sọ rẹ sọ òṣìṣẹ́ àtọ́lá Ọlọ́run máa fi sọ rẹ tọ́ tájù dín àdìgún ní London Ọlọ́run máa fi sọ rẹ sọ gbogbo ẹ̀yin wa tẹ wà ń dà sóra tẹ ẹ ń ṣe dáadáa sí wa tẹ ẹ jẹ́ kí gbọmọ Yorùbá tẹ ẹ múra tẹ ẹ dó tọkàntọkàn Ọlọ́run fi sọ̀rọ̀ sọ yín ẹ ní kọlù yàn wọn ní kọlù yín o ẹ ní gbọmọ sí o àbúrò ní báyìí o ẹ ní lásìdẹ̀ntì o Ọlọ́run fi sọ̀rọ̀ sọ yín o àwa ti dúpẹ́ fọlọ́ nílẹ̀ Yorùbá bá a bá lọ títì kò sí ẹnìkan tó lóun lè dúnkòkò mọ́ wa but báwa ṣe rí nílẹ̀ Yorùbá gbogbo Yorùbá náà kò lè rí bẹ́ẹ̀ o lè dé mi lọ́nà nísìn kò sí ayákìlá tó lè dé mi bí ìbá lọ tráfù kò sí ẹnìkan tó lè lọ but àwọn yòókù ń kọ́ tọ́ba abẹ́sìn tọ́ba yìnbọn máa wa tí ọba ràn wá àwọn ọmọ Yorùbá yòókù kọ́ tó wa láti ní ká ní Odùduwà republic tábà ní Odùduwà republic kò ní sólè mọ́lẹ̀ Yorùbá Yorùbá yìí jalè Yorùbá yìí ṣe kidnapper Yorùbá yìí ṣe fraud gbogbo kẹ́mọ́ ọ̀rọ̀ dáadáa àwọn náà dá wà lálẹ́ bọ̀ wá pátá tábà ti ní Odùduwà republic gbogbo kí ni ẹ rí i pé ọkàn Yorùbá ó free kò sí olè kankan mọ́ sọdẹ kò sí pé àmọ́ lọ free àtọ̀ sáàtòrò àmọ́ rìn lágbára lọ Odùduwà republic yọ tẹ̀ wá lọ́wọ́ àmín àṣẹ Èdùmàrè tẹ́lifà fẹ́ ṣe president kọ́ ọmọ gbàbújá so kọ́ àwa wà láti jẹ́bá bridge Ìlọ́kọjà Onitsha so kó sì rí bẹ́ẹ̀ náà nù kó sì ṣe bẹ́ẹ̀ orúkọ bàbá orúkọ Omoluka mímọ́ in Jesus name hallelujah ẹ ṣe tó àròjọ musolókun gbogbo ẹ̀yin tí ẹ ju ìbéèrè sí bí ẹnìkan ní ká béèrè pé kí ni ìmọ̀ràn yín lórí àwọn tí wọ́n ń sọ̀rọ̀ nípa restructuring àti Oòduà nation gangan àkókò ti lọ torí pé bàbá ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àlejò sílẹ̀ tí wọ́n fẹ́ àtẹ́ǹdì sí tó tábà ní káṣẹ máa sọ̀rọ̀ rẹpẹtẹ lórí yẹn ó máa kò sí jíjẹ́rì sọ́ọ́rì kankan o ọdún bàbá sì sọ́ọ́rì ọkọ̀ aláti sọ́ọ́rì bàbá sì sọ́ọ́rì ọmọ sí l'Abuja Odùduwà republic làwọn lọ. ẹ ti gbọ́ bẹ́ẹ̀ yẹn jíjẹ́rì sọ́ọ́rì kọ́ kí n jẹ́rì sọ́ọ́rì. ẹ ti gbọ́. ìsọ́ọ́rì tó ti kú láti 10 years tó ti kú ti pẹ́. so kò sí tó ń jẹ́ restructuring Oòduà nation là ń fẹ́ Oòduà republic so bàbá akínyìn lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ kí n máa fàsìkò yìí kí màmá mi Christiana Bámidélé ìyá Oòduà gbogbo UK pápátá àwọn náà wà pẹ̀lú wa lórí ètò yìí. ẹ bá fi Christiana ọmọ mi ní Christiana Bámidélé ọmọ mi dáadáa. ẹ ṣeun àwọn náà wà pẹ̀lú wa lórí ètò so wọ́n di ká kí yín o gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ wa Chris Fẹ́mi Akínyìn Muritala Alao gbogbo yín pápátá la kí màmá mi Alhaja Idayatu Fọlárìn Akínyìn gbogbo gbà ní ẹ̀ ń dúró tì wá o ẹ ṣé Simeon Adébísí àtẹ̀yìn tí a ò tiẹ̀ lè dárúkọ torí àkókò gbogbo yín pátápátá la kí lẹ́ẹ̀kan sí mo kí gbogbo àwọn alábàárìn mi tájọ kọ́wọ́rìn wá láti ìlú Àkúrẹ́ wá sí ìlú Ìlọrin bí ẹ̀rẹ̀ ṣe ń wò wá lágbára Ọlọ́run ní ọ̀la a máa dé ìlú Jẹ́bà a máa dé Ṣàó a máa dé Àpàdó àti àwọn ìlú míì tí a bá wá ń padà lọ a sì máa yà sí Ọ̀fà àti Ẹ̀rínlé a máa yà sí gbogbo bẹ̀ tá a tún máa bá wọn ṣe pàdé torí wọ́n dúró dè wá náà ń bẹ̀ ní ògo Ọlọ́run láì fi àkókò ṣòfò títí di ọ̀la tẹ́ tún máa pàdé wa Omoluka lórúkọ tèmi ń jẹ́ bàbá ti gbàdúrà ṣùgbọ́n mo wish kí bàbá ṣe gbàdúrà fún àwa tá a wá wọ̀nyí bó ti ẹ̀yẹ pọ́n ṣe máa tún gbà fún wa tá a bá ń lọ ẹ kàn sì fi kìkì gbólóhùn kan bàbá kan ló ń jẹ́ bẹ́ẹ̀ nílùú mi ẹ fi gbólóhùn kan ẹ fi sọ kìkì ọ̀rọ̀ kan fún wa. èyí tẹ́ wá láti Oǹdó wá sí Ìlọrin bíi lónìí Ọlọ́run fi sọ̀rọ̀ sọ yín. àmín. padà yín sí Jẹ́bà Àpàdó àti Ṣàó àti gbogbo olùtẹ́bà tó dé Ọlọ́run fi sọ̀rọ̀ sọ yín. àmín. padà sí Oǹdó lọ́la Ọlọ́run fi sọ̀rọ̀ sọ yín. àmín. ẹ ní kọlù yàn. àmín. wọn ní kọlù yín. àmín. àbúrò yóò bá ẹ ní kọlù yàn. àmín. ẹ ní gbà tìmọ́. àmín. ẹ ní rásítẹ́ẹ̀lì. àmín Ọlọ́run fi sọ̀rọ̀ sọ yín. àmín. lórúkọ bàbá àmín. lórúkọ ọmọ in Jesus name. amen. ẹ ṣe bó ṣe rí gan ni ẹ ti gbọ́ yẹn Omoluka lórúkọ tèmi lẹ́ẹ̀kan sí ẹ bá wa pín mẹ́sẹ̀gì ẹ jẹ́ kó lọ kí ọkàn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá kó lè balẹ̀ àwọn tí wọ́n sọ pé ṣé kíní yìí máa lè ṣeé ṣe ẹni tí ẹ ti gbọ́ lẹ́nu ẹ̀ òun ni Cheif Imam gbogbo ilẹ̀ Yorùbá káàkiri Nàìjíríà pátápátá Cheif Imam Yorùbá kì í ṣe àwọn Yorùbá tó ń gbé nílẹ̀ Yorùbá nìkan wọ́n jẹ́ Cheif Imam ní Ìlọrin wọ́n jẹ́ ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá wọ́n jẹ́ Cheif Imam ní Benin ní Minna wọ́n jẹ́ Cheif Imam ní Sokoto ní Kano fún gbogbo ọmọ Yorùbá pátápátá níbikíbi tó ń bá wà káàkiri àgbáyé àwọn ní Cheif Imam wọ́n dẹ̀ dúró tì wá lójú méjèèjì ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu wọn yẹn tí àwọn bá ti lè sọ kí ló ṣì ń ba ẹ̀yin lẹ́rù kí ló ń ba ẹ̀yin lẹ́rù a ní lè gbé pè mọ́ ok ara àwọn tó pè láti France tán gbéṣẹ́ rán wa tó akíyísà ẹ bá gbóhùn sókè a ṣì wà lọ́dọ̀ bàbá wa Cheif Imam. ẹ̀lú bàbá kọ́ lẹ́tà o. sí dáadáa ni o. rásà o. àdúgbò fọlọ́. àgbáyé wa
oníkókó gbà sọ. àdúpẹ́ ẹ ṣeun. ẹ ṣé gan ni sà. àwa láwà ní France la gbé Omoluka dìde pé alice Kwara ara ilẹ̀ Yorùbá ni a lè gbàgbé ẹ̀. so kọ́ bá wa polongo ọ̀rọ̀ Oòduà ẹ̀ fún gbogbo àwọn ọmọ Yorùbá tó wà bẹ́ẹ̀ so that wọ́n lè bá wa káràmásì mọ́ gbogbo ẹ̀ olóyè ká gbọ́ Omoluka dìde sà inú wa dẹ̀ dùn à ń wo kíní yẹn lọ́wọ́ pé ẹ tẹ́wọ́ gba Omoluka inú wa dùn ẹ ṣé gan ni sà. kódà àwọn náà máa mú wa rìnrìn wọn làwọn máa darí wa lọ́la lọ sí Jẹ́bà tá à ń lọ sí Ṣàwó àti ìlú tí wọ́n àpàdó so àwọn náà máa darí wa lọ sí gbogbo àwọn ìlú wọ̀nyẹn lọ́la so tó bá di ọ̀túnla tá a bá ń tẹ̀síwájú àwa yà sí Ọ̀fà àti Ẹ̀rínlé tí a tún máa yà sí so ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ baba lẹ́ẹ̀kan sí i torí wọ́n gbà wá tọwọ́ tẹsẹ̀. ẹ ṣé gan ẹ ṣé madam Oníkòyí Imam Yorùbá wọn wà ní aago ẹ bá wa kí wọn náà kẹ́ bá dúpẹ́ lọ́wọ́. ẹ káàsán sà. àdúpẹ́ ṣé dáadáa ni. à ń gbọ́ yín wọ́n ń gbọ́ yín. mo ń gbọ́ ti ẹgbẹ̀rẹ́ sà ẹkú ro ti ìlú wa yìí ó ṣeéṣe fún wa o ọlọ́run àwa pẹ̀lú yín o àtẹ̀wẹ̀ á fún yín ṣe o wà ní rí ní ráńbẹ́ o àtẹ̀má péjú di ọjọ́ rẹ̀ ni o nínú àlàáfíà nínú ìdùnnú nínú ayọ̀ o ọlọ́run àwa pẹ̀lú wa o tún bọ̀ bá mú un ní odidi kó tún bọ̀ bọ́ sí o ẹjọ́ o a máa rí yín bá ojú yín là ń wò o. agbára Ọlọ́run yóò ṣe lágbára Ọlọ́run. ẹ ṣé gan. àmín. bàbá ti ń ṣiṣẹ́ takuntakun káwa náà tó pinnu pa ń bọ̀ lọ́dọ̀ wọn pé bàbá ti ń wọ Ìlọrin ọ̀dọ̀ yín lákọ̀ọ́kọ́ wá àti rí iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe ni kò sígbà tá a bá pè wọ́n tí wọ́n ò jẹ́ wa so in tó mú wa wá sọ̀dọ̀ wọn náà nìyẹn lágbára Ọlọ́run gbogbo èrè tá a fẹ́ rìn àtẹ̀yí tá a ṣe máa rìn lé ní àtọ̀lá àwọn náà máa darí wa lọ́bẹ̀. ṣe mo dúpẹ́ o a ṣe o ọlọ́run àdúró tì yín o a máa rí tí ìṣe yókù o ṣe o. kò sí wàhálà ẹ ṣé gan. ta ló sì fẹ́ kí bàbá ká tó round up torí àlejò dúró rẹpẹtẹ. Mitabe. Oui, c'est Oderoa. Oui, Adé, ça va? Excusez-moi, après, coupez ça là-bas, après. wọ́n ti pẹ́ lómi. tó nítorí àkókò ẹ máa yọ̀ǹda wa ẹ jọ̀ọ́ torí pé bàbá ní àwọn àlejò sílẹ̀ tán fẹ́ àtẹ́ǹdì sí ẹ dẹ̀ mọ̀ pé. ẹ̀yin tẹ́ bá ti fi bàbá sílẹ̀ tẹ́ bá ti wá ta ẹ pè mí. ó dà. tó kò ní ju báyìí lọ gbogbo yín la kí o gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń sẹ́ndì mẹ́sẹ̀gì káde òjòkú ṣé òjòkú ló ń jẹ́ àbójòkú gbogbo tẹ́ ẹ kọ́ tó Ọlọ́run á fún wa ṣe lágbára Ọlọ́run á gbìyànjú ibi tá a bá lè dé náà la máa dé kọ́lọ́run kó fún wa ní oore ọ̀fẹ́ láti rìn láyọ̀ àti àlàáfíà kò ní jù báyìí lọ Omoluka ni mò ń jẹ́ ẹ bá wa pín program yẹn jẹ́ kó lọ gẹ́gẹ́ bí mo ṣe sọ ẹ ṣí ẹ mo máa ń sọ fún yín mi ò ń ṣe blogger mi ò ń ṣe YouTuber mi ò gbowó lé lórí ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ tó wà nú ẹ̀ àwọn tó bá gbọ́ inú wọn á dùn iye wọn á ṣí pàápàá jùlọ bó ṣe wá jọ̀dọ̀ bàbá wa ṣí fi máa gbogbo Yorùbá la wá yìí àwọn ọ̀rọ̀ tí wọ́n bá wa sọ lénìí àwọn tó bá gbọ́ ó máa ṣí wọn níyè ẹ bá wa pín ẹ jẹ́ kó lọ God bless you all Oòduà á gbè wá o ẹ ṣé gan.